Let me screw. Screw. Io scalo the first thing. Only the spirit to die. Omi wà ní táǹgbó mi yẹn síta. Mi ò kọ́ lè dédé dúró bẹ́ẹ̀ kí lọ gbé omi bẹ́ẹ̀. Kábíyèsí kò pé. Ìyálóde wọ́n. Alfa, òwò apẹ́ ń tẹ̀ náà.
Chairman Awujale, Afọbajẹ Council. Olori Ebi, Otunba Lateef Owoyemi, Otunba Abdul Abdul, the Professor Chief Faseyi Yusuf, gbogbo executive PR secretary àti àwọn tó wà lóko tó ń tẹ̀lé àwọn sí Islam ẹ̀. Gbogbo aláfihàn òfin wà láti wà ní ìjókòó nígbà tí olùkọ́ bá ìgbà wáyé kọ́lẹ́jì náà ìlú àti ìlú. Orúkọ mi ni Otunba Lateef Owoyemi, Olori Ebi Secretary House, Chairman of Family Council. Olori Ebi ti ṣẹ̀wọ̀ ìlú ńlá lábùsí ẹ̀mí ṣẹ́ta. Àti àgbẹ̀ ọdún wa, báwo ni lọ kí ẹgbẹ̀rẹ̀ kí ìjọba àti wọn ọ̀gbàdẹ́tọ̀ mi ló kí àkọ̀wé ìyẹ́lódì àti ọ̀hún tó tẹ̀lé wọn rẹ̀ kí àwọn ẹbí mi náà ọlọ́run tí ó ní lóyún fásitì báyìí mọ́ akérèdé vice chairman ìjọba orílẹ̀ náà.
Otunba member House Committee. Kí gbogbo àwọn bàbá mi tó àti ìjọ kí àwọn ìsinmi táwà ní ìlú. Orúkọ tèmi ni Otunba Akínọlá Ọ̀tẹ́dínà, Olori Ebi Jagilegbo Royal House and member of the Royal Committee. Mo kí gbogbo àwọn bàbá mi tó wà ní àti màmá mi tó wà ní ìwòrán ìyálò. Orúkọ tèmi ni Aṣíparí Olùgbàlejò, member of the Ruling House Committee. Orúkọ tèmi ni Mr. Zak lónìí bàrẹ̀ Olori Ebi fún àṣẹ Ruling House. Mo kí gbogbo ìjókòó, mo kí gbogbo àgbàgbà tó wà lórí gbogbo lórí ìsọ̀rọ̀kadà ni mo kí ẹni ìṣẹ́kù wọn. Orúkọ tèmi ni Alhaji Yusuf Ọláìdẹ́kọ̀ Fúra láti ìdílé òkè àdé. Ẹ káàárọ̀, mo kí àwọn bàbá mi, mo kí màmá mi, mo kí àwọn àgbààgbà ìdílé wa. Orúkọ tèmi ni Captain Abayomi Kazeem láti ìdílé Jagilegbo, the social of all Jagilegbo and Fushegua family and one of the planning committee. Toko introduce Chairman of the Government Council, Olori Dr. Sadiku Ogbeni Odi Awujale, Chairman of the Council of Chiefs, Abdul, Asad, this one. Wọ́n ní Ogbeni Odi Awujale ti ìwòye ti ìwà wọn sí ilé. Tó tẹ̀lé wọn ní agbègbè ti Ìjẹ̀bú-Òde, àwọn ní Chief Kúnlé Òwúwalé. Lẹ́gbẹ̀ẹ́ wọn ní olóyè Olúwarántí nìkan ọ̀fẹ́sẹ̀ olóòtú ọlọ́wà ti dìbò. Ní apá òsì níbí lẹ́gbẹ̀ẹ́ àwọn kàkà fún ọ̀rọ̀ ìlú. Lẹ́gbẹ̀ẹ́ wọn ní olóyè olóòtú ìfọ̀rọ̀ olóyè tìǹbà Adébísí olóòtú ìfọ̀rọ̀. Bàbá wa wọ́n tún lọ bí tẹ́lẹ̀, wọ́n tún sọ̀rọ̀ léde àwọn nípa lógún gbogbo ìjọ lóyè ìbọ̀lá ọ̀sán. Council of Chiefs láti represent Abdul Ìfẹ́lẹ́gbà Nàìjíríà Council ìyálóde gbogbo. Bákan náà láti Awujale Council of Chiefs Anitaki ọdún Chief Adébókè Ayọ̀
Túndé Ọláwùdá Lápọ̀lá Tìtọ̀gbọ́lé. Without much ado, jẹ́ kí chairman wa of the opening remarks. Ọgbẹ́ni Ọjà ó ti bá àwọn olórí ẹbí sọ̀rọ̀. Ìwé ránlẹ́kọ̀ọ́ wa lọ máa lò èyí máa jẹ́ pé amọ̀nàyà èyí sí torí àbá tó bẹ̀rẹ̀ ó lè jẹ́ ayélujára ẹ̀ máa sáré lọ àbùdá èrò ayáyà ń ṣe o ibi ìwé bẹ̀rẹ̀ àbọ̀ tó wọ́n ìgbé láàjẹ̀ ìwòye so ẹjọ́ kí apá lè ṣẹnu kó ṣe o àwọn àdọ̀ máa bára wa jẹ́ èèwọ̀ lójú rẹ̀ tọba tọwọ ẹnu náà fún ìgbésẹ̀ kò bá dé ta ń lẹ́yìn ló ẹgbẹ́ rẹ̀ wọ́n sọ èsù òun ìgbé wọn kà sọ wọ́n ti lòkòtò wọ́n ti àtẹ̀yẹ́lò mọ́tò lò àtẹ̀yẹ́bọ̀ ìgbé wọn ṣe gbogbo ẹ̀ ló máa kọ́ ṣe àwọn ẹjọ́ tó lọ náà ní ìsìn ọmọ agbóyá báyọ̀ bá ti ṣe agreement lóògbé akọ̀wé arrangement lè ṣe
ẹ ti máa pe àwọn ilé ìyá àbádé ti sọ pé rábẹ pé àbá ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Ògìjà. Báwa Alisa, ọ̀gá olùdámọ̀lẹ́ òwòrán àti gbogbo àwọn afọbajẹ ńláńlá tọ́jú kò dé àdúgbò ẹ̀fún aláìlé láti wá mú orúkọ ọmọ ilé wa Fúsẹ̀ǹkùwárí house tó kàn láti jẹ ọba ọdún yìí àti fẹ́ mú àti orúkọ wọn wá. A ti tò wọ́n gẹ́gẹ́ gbogbo àwọn tó ń nominate ìjọ tí a pè pàdé ọdún 95 gbogbo wọn láti kọ orúkọ ẹ̀ wá. Ó dẹ̀ lè easy fún yín láti tẹ̀lé àti kọ ọmọ ọdún mélòó ní ẹnì kankan ilé wo ló ti jáde ṣé ọmọkùnrin ni tàbí ọmọbìnrin ni so that a lè yà yín láti ìlú. A ti ṣe ìwé orúkọ list gbogbo wọn àti particulars wọn àti summarize àti ṣe kọ́pì mọ́kànlá yẹn wá ní agbára náà gbàgbá fẹ́ kó ọmọ ìwé báàgì tàbí ìkan náà mọ wa tó wà ní jáde títù a máa fún láyè láti wá ràn yín lọ́wọ́ láti máa pé eléyìí bọ́ bá yìí kọ́ bọ́ bá yìí ló wà nínú ẹ̀ ó má sì pé ó máa ràn yín láì jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tá a ṣe yìí àdúgbò lọ́dọ̀ tó ṣe é ṣe bàtà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a máa jọ bàbá ìjọba àti pèpè àfún láti fi 13 ìdílé wa nípàdé wa ká máa ń ṣe ní oṣù méjì bàbá ti ṣe ìpàdé méjì tàbí mẹ́ta á pé ọmọ ọ̀jọ̀gbọ́n tó ń mọ̀ jù wá lọ láti wá fún wa nímọ̀ràn kí ni ilé wa ṣe máa rí ìgbà tó bá kàn wá pé ló kàn wá ṣé àdúrà gbèrú pé tàbí nígbà gbèrú lọ ìsọ̀kò nígbà gbèrú yìí lágbára lọ pé ó dẹ̀ máa nígbà yẹn kọ́ èrò máa pọ̀ o tó máa wá o ilé ò ní gbà wọ́n o àtọ̀nà láyè ọmọ olùkọ́ rẹ̀ ṣùgbọ́n pé bàtà máa mú ọba yẹn ó máa yà wá lẹ́nu bó ṣe máa yí sísì pé ayàbò wa lẹ́nu pé wọ́n yìí máa ti parí ẹ̀ àyè wọ́n jẹ́ kí wọ́n á sọ fún wa pípọ̀ àdá jẹ Àwùjalẹ̀ yìí tán gbogbo ìgbà tó kó wọn ò rí Àwùjalẹ̀ lórí ilé yìí láti wá sí jẹ Àwùjalẹ̀ níbi ẹ̀kọ́ òde ní ìgbà yà á gbìmọ̀ gbogbo ayé agbẹ́jẹ̀kú ga jù bẹ́ẹ̀ lọ pé tá a rò ó lè gbẹ́jẹ̀kú ó máa kọ́ máa lórí ìṣàjẹ̀kú lágbára Ọlọ́run àdè tó ó yẹ ká ṣe tó ibi tó yẹ ká kọ́ wọn mùsùlùmí wọ́n ṣàdúrà fún wọn ṣe fún wa ká kọ́ wọn onígbàgbọ́ wọ́n ṣàdúrà fún wa àti wọn oníṣẹ̀ṣẹ̀ náà wọ́n bá wa bójú tó kọ́ fún àdúrà wọn àlọ́wọ́ àdè tó gbọ́dọ̀ lóhùn tó o bá sí àdúrà wọn yẹn ìdókèrè yìí bàmá ti lè wáyé gbọ́n mi sí kòtò àṣẹlẹ̀ láàrin wa ọmọ tí wọn lòmí ò gbọ́ wọn náà gbọ́ tábà rí wọn náà kọ̀ọ̀kan sínú Facebook ẹnìkan sọ ọkọ̀ báyìí ní sọ pé àwa kọ́ Facebook ọ̀dọ́ ti máa mú ọba o kò dé ṣe ipò nọ́fẹ̀ẹ́jì ẹni tó kọ̀ lọ pariwo lórí Facebook kọ́ ó kàn ṣe tọwọ́ ẹ̀ ní ọ̀wọ́n afọ bá jẹ́ ìjẹ̀kú náà máa mú wa ní máa mọ́ bá fún wa ní agbára lọ́kẹ́ á ṣe ṣe fún yóò ẹni ẹlẹ́ni kò nígbà ṣe yí ṣe o láti gbà jímìkì àwọn bàbá yín lọ ṣe ń ṣe ẹnikẹ́ni ló bá gbà lọ́wọ́ yìí ìṣe yìí àyè yìí kò ní tẹ̀lé ní torí pé kí ni wọ́n tún sọ fún wa pé ìdílé fúnṣẹ́ bò wá ká múra dáadáa ká ṣe dáadáa pé ìdílé wa kò ní ṣe gbà lọ torí pé táwọn lómi bá ti dàgbà lọ́wọ́ wa á lè gbà wọn láéláé mọ́ torí ní ẹ̀ la ṣe tó dáadáa ká mú dáfọ́ ọmọkùnrin jẹ́ ọmọkùnrin ká sọ ọmọkùnrin kọ́ ọmọkùnrin ni gbogbo ìlú tẹ̀síwájú torí ìpìlẹ̀ ọlọ́pàá gbàdúrà yìí à ń gbọ́ àgbẹ̀fẹ́ bá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tá à ń gbọ́ pé wọn kàn ń lo agbára wọn ń lo ẹsẹ̀ wọn ń bẹ́ sọ̀rọ̀ ó forúkọ ẹ̀ máa jásí lágbára lọ́wọ́ àṣetẹ́yìn máa pa òmíràn máa bà
òun ló máa fa àṣẹ sí òun ló lè máa ṣẹlẹ̀ lágbára náà ẹnikẹ́ni wà kó jẹ́ òlẹ́rú rí ẹni kankan lè wá kó wá náà máa fi Awùjalè jẹ fún wa tó gbé kò ṣẹlẹ̀ rí lẹ́ni ṣẹlẹ̀ nígbà tí yìí lágbára náà àwa amọ̀jì àwa lẹ́yìn gbọ̀ngbọ̀n ibi tẹ́ ń lọ òun náà làwọn náà ń lọ ẹni tẹ́ bá sọ pé ẹ̀mú òun náà làwọn náà gbà pé ẹ̀mú ìgbà ìgbà àjọsọ gbogbo wa o ìgbà tá à ń ṣe ọ̀rọ̀ yìí ìgbà ọba náà á sọ gbogbo wa o á sọ ọkùnrin á sọ ọkùnrin á sọ ọmọdé á sọ àgbàlagbà o ọba alẹ́kùn jẹ́ kí wọ́n máa tilẹ̀kùn pé òun sùn wọ́n yìí máa lọ náà ẹ tábà gbọ́ tábà bá sọ ló máa gbọ́ ọtí bá bá sọ ló máa gbà á kẹ́ ní ṣe lọ́lọ́ ẹ ṣe lọ́kọ̀ọ́. Gbogbo ẹni gbogbo àlàyé òpin ìfẹ́ ìbí ìbádọ́gbò tó ń kọ́ ní àwọn ṣe ilé lóko tí sọ̀rọ̀ àti ṣe ìgbòdì lẹ́gbẹ̀ẹ́ HRS we have a format of prince even princesses the abinabas the asawos the long relation lọ́wọ́ ọmọ àwọn ọmọ gbàgbà dàdé àti ẹ̀ méjì wá dàdé àdáyé wá lóòtú fún mílíọ̀nù àbọ̀ òmìnira ìgbẹ́nà lónà ẹ̀ṣẹ̀ bá a ti ṣe wò. sábàbọ̀ fọ́ọ̀mù wọn fi wé òfin lágbàáyà gbọ́ òfin bí ẹ̀rí gbọ́ ọ̀gbọ́n tí wọ́n gbẹ́ ìlú abẹ́gbẹ́dà bọ̀ táàbà fún náà gbọ́ fọ́ ọgbọ́n mẹ́jẹ àti pẹ́sì pé á ní agbára láti máa fún náà fọ́. Contrary to our wish, we are forced to give out funds. We are there. The honourable school is there. When they force us to go that time, we have to down to that. Then a good person, very senior hierarchy of the decision will say, tí wàá sí wẹlé lórí láyé ẹgbẹ́ ta fún fọ́ ọmọ ọ̀fọ̀bọ̀jẹ bí ń lọ́rẹ̀ fọ́ ọmọ ọ̀fọ̀bọ̀jẹ ọ̀bàjẹ́ ìṣèlú ìṣẹ̀lú nílẹ̀ ní ìṣèwà náà ó tún sọ ilé ìwádìí tuntun káàgbé ṣùkà ènìyàn ìwà ìbẹ̀ fọ́fọ́ bá advice onílò kánú ló dà owó advice lọ́sí máa ti wá ilẹ̀ dáwà fọ́fọ́ tó máa ti wà dà àti wà lọ́wọ́ ní tíṣe ìtẹ̀sẹ̀ máa ṣe tó ẹ̀wọ̀n ẹ̀rọ rí láyé ìgbọ́mẹ̀tì sẹ́yìn ìyàwó wáyé òun pè wá pa àmẹ́tẹ̀lá káwa ẹ̀sẹ̀ bì ọ̀pọ̀lọpọ̀ yìí kọ́ wa ọmọ abẹ́yẹ̀ ìgbẹ́tẹ̀ bá ti mú wa lẹ́ẹ̀kọ́ ìlú máa fún eléyìí yìí náà wọn náà ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ tó wọn kó léwu ọmọ fúra àwọn ọmọ ẹ̀jẹ̀ kò lè lórí fún sí ẹ̀kọ́ ìlú òbí ilé náà ṣe ní púpọ̀ ẹ̀kọ́ nípa gbogbo náà bá lọ àkọ́ni ìlú ẹ̀sìn ló yẹ kó àkọ́kọ́ ẹ̀ ọkọ̀ làwọn ènìyàn lọ sí ẹgbẹ́ kan ṣètò wọn kù wọ́n lè bá wọn wọ́n ẹ̀kọ́ padà wọ́n lè kọ́ fúnra wá ṣe fúnra wọn náírà tó wà tó yẹ àjẹ́ ti ṣe in accordance with the constitution of 1959 because the present constitution of 2022 we follow those guidelines because of àwọn kan ní wọn lọ court wọn bá wà wáyé court àìsàn náà ti ṣe dáadáa gẹ́gẹ́ bí ìfọ̀ àwọn ilé ìṣẹ́ sọ ìlú àwọn abúlé ṣe ẹ̀ òfin fọ́gá gbé nígbẹ̀rẹ̀ lọ́wọ́ nígbẹ̀rẹ̀ lẹ̀ gbé nígbẹ̀rẹ̀ lọ́wọ́ náírà wá ṣe àṣeṣe mẹ́sà àṣeṣe mọ́ ògùjà àṣeṣe mọ́ ọmọ ọjọ́ ní ẹ bá ń pẹ̀lú wa olówó. àwọn òkúta ẹ̀ kàbá ṣe lè máa ń torí ìfẹ́ tí wọ́n. jẹ́ kókó àrà àgbà ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìdílé tó wà láàrin lórí lórí kàṣí. alágbàwá kí igbákejì alágbàwá rẹ̀ kí ẹ̀rọ bí mi ẹ̀rọ ní ọ̀pọ̀ sókè kí ọ̀fẹ́ òde
declaration ní western region lórí Awujale mutanti declaration. Àti tó sínú ilé ìmọ̀ràn èyí sì ti di o. Wọ́n tẹ́ máa ṣe ẹ̀jáde sí rere ṣe máa wà nínú tó ní sí mọ́mí sí omi òtó. Iṣẹ́ náà ìṣiṣẹ́ tó kéré ní yọ́kìjì láti ṣiṣẹ́ náà. Àmọ́ bẹ́ẹ̀ máa ṣe iṣẹ́ òwe àmọ́ pé ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ máa ṣe iṣẹ́. Máa fi ọlọ́run gbé okun òye ìmọ̀ kàlàfíà làwọn làwọn kò ní ṣe. O ti dé bẹ́ẹ̀ báyìí. Àárọ̀ alága sẹ́kítírì kásù ọ̀nà kan. Ọ̀gbẹ́ni Odi Awujale. Bákan náà, a notice pé wọ́n ti ti gbogbo àbájá. Àárọ̀ ìgbélé location. Ẹgbẹ́ kan ṣubú wọn. Bábọ́ sí nọ́mbà wà wọ́n á bẹ̀rẹ̀ nígbà document mo ní ìlú díẹ̀ yes ọ̀rẹ́ tó yá ṣẹlẹ̀ fún ọ. Yes. Onde
kan tún wà mẹ́sàn-án ẹ ó dọ̀ ẹgbà ilé ìdáná náà. How many? 11. It's okay. My phone is not. Ogbeni Odi Chief Abdul Awujale Palace, Jagilegbo. Dear Ogbeni Odi, list of names of candidates nominated by the Owoyemi House for the vacant post of Awujale and Primary Ruler of Otunba. On behalf of the Owoyemi House, we hereby present the list of names of candidates nominated at our family nomination meeting held on Monday, 12th of January 2026 at Jagilegbo for the vacant position of Awujale and Primary Ruler of Jagilegbo. For your submission to the Awujale Kingmakers. Also forwarded are the individual profiles of each nominated candidate. We thank you and all other Kingmakers for your noble and historic service to all the people of Jagilegbo land. God guide and bless you all. Amen. Baba.
Humble. Don't fear. Sir, wait. So, bend down. Okay. It's okay. Thank you very much. Press, please, don't go yet. Press, man. Ogbeni Odi Awujale. The authentic Jagilegbo.
violence nígbà tí mo náà that is a rulership of 3 people ọ̀gbọ́n dẹ̀ pera wọn bí alájọṣepọ̀ òsítà jẹ́ fún alájọṣepọ̀ ó ní kọ́ńtà láàrin ẹ̀ méje ẹ̀síà ọlọ́wọ́ yìí ti tẹ̀sán torí lẹ́yìn bọ́ọ̀ sọ pé kẹwàá àsùnwájú ọkọ̀ tẹ̀ bá wá ṣe kẹwàá àsùnwájú ṣe pé ẹwà lẹ́yìn àwọn pé ọmọ wa ń lọ lọ́wọ́ ọlọ́pàá wá sí Otunba jáde àtàlẹ́ àrà Olori Ebi ẹ̀kú ètò náà ètò yẹn bá ti tò tí àwọn àkáńtà kì í ṣe ètò náà ṣe wọ́n máa ń lo owó sí láì wọ́n kò sílẹ̀ ẹ̀ láti balance. Otunba Adidagba ló ń ṣe ọ̀ ló ní pé a máa pẹ́sẹ̀ lórí balance. Whatever we do on behalf of the party said, Professor, Doctor, Bagimo of the Secretary to the House of Lords, who are big and the Vice Chairman of the Secretary, who care more about 91. Ọba jẹ́ ká àbára pé dáadáa ká àbára ti ṣe àṣeyọrí. Professor Lateef, ó lè kí bí àrùn náà wọ́n ti ní àwùjọ ìjọba máa mú kódà tí o wọ́n ní kó ṣe máa gà náà ní ẹ̀rẹ̀ ní tẹ́lẹ̀ àrà báwo ni a ṣe máa ṣe ọ̀tà ń bọ̀ pẹ̀lú ẹ̀jọ́ wọ́n tẹ̀sọ́ yẹ àbọ̀ àádùn wọ́n ṣe ọ̀dọ́ àbáwá ṣe gbogbo tí a bá ṣe àgbà tó gbàgbé àwùjọ rẹ̀ lọ́wọ́. Now, mo fẹ́ kó lè fà pé gbogbo ìtẹ́ tó wà yìí ẹ ti dùn ẹ ti dùn gbogbo wọn ọmọ òfìsẹ́ ìlú wa gbogbo wọn ẹ̀dá àwọn grandfather òfìsẹ́ ìlú tàbí àwọn ọmọ ẹ̀jẹ̀ òfìsẹ́ ìlú wa wọn náà very good. Mo lè fẹ́ kí wọ́n wà kó fáwọn torí àwọn ọmọ ilé lẹ́yìn ṣe ìṣòro ti ṣe ọmọkùnrin ọmọbìnrin àdìgbòye olóyè àdìgbòye gbogbo ẹni tó ń ṣe àdì láti máa tún máa lọ ìwọlé torí ẹ̀ka tẹ́lá sọ̀rọ̀ ẹ̀yin náà làwọn bá sọ̀rọ̀ so inú wa dùn pé wọ́n wà bẹ́ẹ̀ so then àwọn tó wà tí ó wà nínú náà tó sọ wípé ẹni tó bá ti ṣe ìròyìn kò lè jẹ́ àbújá ẹni tó wà ní fọ́ọ̀mù kò lè jẹ́ àbújá ẹni tó wà ti wà bankrupt kò lè jẹ́ àbújá. These are absolute truths. Nípa ọdún wà ní yìí, mo mọ̀ pé wọ́n ti fi fọ́ọ̀m. Ṣé wọ́n ti clear ara wọn pé ṣé wọ́n ti sọ pé àwọn ò ti lé lórí àwọn tó máa clear àwọn wà wọ́n fẹ́ sí wà. So to the best of your knowledge, the more the representation. Àwọn àgbàdo àti ìfọ́nìtì tí dọ́kítà ni mo fi ti Ògúnjà ti ilé ti ṣe ti traditional àwọn pé apá yẹn àwọn ló bá ti dá mi rẹ̀ bóyá àgbàlagbà ni ok so àwọn questions mo bèrè yìí lórí náà bá tá a bá máa jókòó kọjú òṣèlú sùn láti máa wà ẹ̀ máa wà. Àwọn tó dẹ̀ wá bí ìtì wọ́n jọ mọ́ ìṣèlú wọn bá jẹ́ àwọn tó ti wà fún ìṣèlú àfẹ́sì wọn ẹtì ní cut off point àwọn tó lè ṣe ọmọ yìí wọ́n wà bẹ́ẹ̀
sọ fún wa tó wà bẹ́ẹ̀ tó abalẹ̀ mọ́ bẹ́ẹ̀ nígbà lọ. Àwọn ẹ̀wọ̀n kápítà bẹ́ẹ̀ lò. Eléyìí just round out to make sure pé ìkọ́tà fẹ́ ṣe yìí and on the same page. Now the other thing be àwa àtúbàjẹ́ àjẹ́ Awujale láyé rí torí ṣe àwọn ghost workers máa wà àwọn oríṣiríṣi àwọn tó wà tẹ́lẹ̀ wọn níwèé wọn àtọkọ wọn máa bí àyè kàmá lọ mú ìlọ́kọ̀ tí ò lè exist nípa bèbè so a máa ní gbogbo torí nǹkan tí náà sọ pé ọmọkùnrin dábàá ọmọkùnrin dábàá ọmọkùnrin ọlọ́run bá báyìí pé àwọn ọmọbìnrin ọkùnrin tó lè ní so gbogbo yẹn ó jọ sódà kábàlì tètè ṣe torí from today 7 days of war àgbẹ̀fẹ́ kí ó ní ẹ̀ nítorí àfẹ́kẹ́ni kọ́ rí small leader matter láti fi bàbá so ní ọwọ́ ìṣe yẹn bàbá ló kú lọ lọ́dọ̀ tó gbẹ̀rẹ̀ ṣé ẹ ti sùn ẹ ti wà láti ṣàkóso náà tó bá ti ọ̀rọ̀ ẹni tó ti ṣàṣemáṣe tó ti ní fọ́nmẹ́ntì rẹ̀ àwọn DSS wọ́n máa rí wọn bẹ́ẹ̀ lọ wọ́n ṣe ní bàbá yìí wọ́n lọ sọ́fíìsì wọn head of DSS tẹ̀sí wà láwọn torí wọ́n máa rí wọn sọ àti tí ẹ ti bá wa sọ fún wọn ẹni tí fún wọn ní àdírẹ́sì wọn wọ́n máa sọ pé àwọn ẹni tí ọ̀gá àbẹ́ àbẹ́ náà yẹn kò sí náírà fi lọ so ẹni máa fẹ́ jẹ ọ̀gá ẹ̀ ó láti wá Nàìjíríà ìgbóná ṣe lè ti ta fún wọn ní notice kò sí ìkọ̀kọ̀ ní Nàìjíríà láti gbó àwọn tó ti wọ̀ Australia tó ní lẹ́yìn within 24 hours and the most 72 hours so or 48 hours so kò sí excuse pé àwọn òbí àwọn òbí fà many cases wọ́n ṣe Awujale of Denmark or Awujale of Alaska tàbí aláwọ̀ South Africa ìjẹ̀bú òde ní wọ́n ajá bẹ̀rẹ̀ so náà bá rẹ̀ sí láti bẹ̀rẹ̀ náà wọ̀ ìfọ̀kàn so àwọn housekeeping things ló fẹ́ pèrè wọ́n lórí wọ́n sì lè ti sọ fún wa ẹ̀ṣẹ̀ ṣe ló ṣe ní wọ́n á sì wà lọ́wọ́ bá ṣe máa sọ gbogbo wọn náà máa wò àwọn ẹni tó bá gbogbo wọn náà máa wò àgbogbo sẹ́kọ̀ọ́ pé àjẹtú sẹ́kọ̀ọ́ pé náà wà lórí sọ ìgbà. Otunba Abdul Lateef Adébáyọ̀ Owoyemi. Báwo lẹ ṣe jẹ́ sínú ọdún ìṣẹ́lẹ̀? Mo jẹ́ Olori Ebi Fusenbuwa. Mo dẹ̀ wá jẹ́ chairman steering committee of Otunba House. Wọ́n ní àwọn Yorùbá sọ̀rọ̀ àtòwé kan wájú wọ́n ní àkínrí wú lọ́sàn-án. A rí yín níbí báyìí ní ààfin Awujale Akilẹ̀ Ìjẹ̀bú. Bàbá kí ló gbé yín débi pẹ̀lú gbogbo àwọn tí ẹ kọ̀wọ́rìn tó jẹ́ àwọn jàǹkànjàǹkàn nínú ẹbí Fusenbuwa lónìí? Gẹ́gẹ́ bí òfin ti fi sílẹ̀ tó bá fẹ́ jọba nídìílé kan àwọn ọmọ ọba ibẹ̀ láti ṣe ìpàdé kán ọ̀yàn morúkọ lẹ̀ àwọn tó fẹ́ jẹ ọba kí àwọn ẹbí wá kórúkọ wọn jọ kán wá gbé wá fún àwọn àfọbàjẹ túrú Ogbeni Odi nǹkan tá a ṣe lédìí nìyẹn.
bẹ́ẹ̀ni ó dẹ̀ kù lọ́wọ́ àwọn afọbajẹ ń sẹ̀ láti wò wọ́n dáadáa kọ́ dẹ̀ mẹ́tọ́ máa fi jọba fún wa adẹ̀ ń bẹ̀ ìjọba à ń bẹ̀ ìjọba tún ń bẹ̀ ìjọba lẹ́ẹ̀kẹta kọ́ máa nọwọ́ ní nǹkan tá a fẹ́ ṣe yìí o kọ́ fọ́ wọn afọbajẹ lẹ̀ kọ́ ṣiṣẹ́ wọn bí oṣù ti ní kan ṣe bí àwọn baba ńlá wa ti ní kan ṣe bí òfin dẹ̀ ti ní kan ṣe kọ́ má fi òṣèlú bò tó pé àfẹ́ ọba pátì òṣèlú kọ́ la fẹ́ ṣe o àfẹ́ mú alága council tàbí president àbí governor tàbí senator ọba Awùjalẹ̀ la fẹ́ mú kọ́ jẹ́ kọ́ àwọn afọbajẹ Ìjẹ̀bú-Òde kọ́ má Awùjalẹ̀ tó máa tẹ́ wa lọ́rùn kọ́ má gbẹ́ni kankan lé wa lórí torí ànígbà o Ìjẹ̀bú-Òde nígbà o a ti kó gbogbo orúkọ wọn àwọn tó ń jáde láti jọba àti kọ́ wa sọ́dọ̀ àwọn afọbajẹ ìwé tí ẹnì kankan dẹ̀ kọ fún wa pé bàbá lágbájá ló bí bàbá òun ìdílé báyìí ló ti wá tẹ̀mẹ̀dù ló bí ìyá òun ìtúrú ìyá òun ló fi jẹ́ ọmọ ọba tàbí ìyá òun ló fi jẹ́ bàbá òun ló fi jẹ́ ọmọ ọba wọ́n ti kọ́ gbẹ̀ sínú ìwé wádìí tí gbogbo ìwà fún àwọn afọbajẹ ẹlòmíì kò gbọ́ ìtàn ó lè lówó ọmọ Jàdáàrà ti kú 100 ọdún náà mẹ́ta 300 years Jàdáàrà ti kú wọ́n sọ pé wọ́n ọmọ Jàdáàrà pàtàkì ní Jàdáàrà wo èwo ńgbà wo ni kí lórúkọ bàbá ṣé wàá lè tẹ̀sí ìtàn bàbá ẹ̀ láti sẹ́yìn 100 ọdún mẹ́ta sẹ́yìn kò possible now tí ó pé gbà yẹn kò sí àkọọ́lẹ̀ bẹ̀ ní 1904 ní wọ́n ṣe ẹ̀bẹ̀ sí ní kọ̀wé lẹ̀ ọmọ tó ń pera wọn mọ́ ọmọ bàbá yẹn wọn ò lè rí tàn pa tó gbogbo ìwé wọn wà ń bẹ tó ò sí kàn tó wọn kàn sọ pé mi lọ ọmọ Jàdáàrà ta ni bàbá yà kò sọ bó ṣe di bó ṣe bá Jàdáàrà tó wọn ò lè sọ pé kò sí àkọọ́lẹ̀ tó lè gbọ́kànlé. ẹ ṣeun gbọ́ bàbá ẹ má sọ púpọ̀ nítorí pé ẹ ti yan lójú àwọn tó bá lóye ó yẹ kí wọ́n mọ ohun tí ẹ̀ ń sọ wípé bí gbogbo àwọn ọmọ bá ṣe jẹ́ 95 ó máa já wálẹ̀ pátápátá wọ́n láti yọ tó lè tírèsì ara wọn torí pé kí ni ọmọ ìdílé ọba Fúsẹ̀gbùwà ló fẹ́ mú ọba yìí kò ń ṣe ìdílé ọba ń ta tàbí mú ìgbóyè no àwọn ọmọ Fúsẹ̀gbùwà náà fẹ́ jẹ ọba yìí ọ̀nà dẹ̀ máa jẹ́ lágbára Ọlọ́run. àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ. bàbá ẹ fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà ilẹ̀ Ìjẹ̀bú. ní agbára Ọlọ́run ọba aláàánú ọba Olódùmarè wọ́n ti fi tó wa létí pé bàtà máa jẹ ọba yìí ló máa pọ̀ ṣùgbọ́n pé ó máa dẹ̀ wá lọ́rùn láti mú ọba jáde pé tá a bá jẹ ọba yẹn tán gbogbo ìjọba sọ pé wọn ò rí irú ọba bẹ́ẹ̀ rí láti gbà tó ń jọba ní Ìjẹ̀bú-Òde á gbé ìlú Ìjẹ̀bú-Òde ga aṣọ ìlú ńlá aṣọ di tí fáksì máa pọ̀ ibi iṣẹ́ máa pọ̀ rẹpẹtẹ tọkùnrin máa gbádùn tóbìnrin máa gbádùn tí wọ́n máa sọ pé irú ọba yìí kọ́ òrìṣà Ìjẹ̀bú ni Ọlọ́run kàjẹ́ kúrẹ́ bẹ́ẹ̀ lójú gbogbo wa alọ́ àjẹkẹ́ mi kojú ṣé mi náà o akẹ́ṣẹ́ jẹ́ mi náà o díẹ̀ ní máa jọjọ́ láọba náà o èyí rẹ ní sàkẹ́rẹ́ rí sá o ìgbà ká sọ̀ lérí ẹni o. bàbá tí a bá wo ìta a rí i pé ní ìgbà tí ó di pé wọ́n gbé àwọn kinní yìí wá tí wọ́n ṣe àwọn ètò yìí parí òjò bẹ̀rẹ̀ ó tó fún wa ní àpẹẹrẹ wípé ọmọdé lè ṣe yìí ni wá ìtura ó ti wọ ilẹ̀ Ìjẹ̀bú wa ó ti fún wa lápẹẹrẹ pé ọba tá a máa jẹ ní ilẹ̀ Ìjẹ̀bú ó máa jẹ́ ọba tó máa tu tónílé tẹlẹmù. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń nìyẹn lágbára lọ a kẹsẹ ojú gbogbo yín o ẹ̀yin náà jẹla ń bẹ o ẹ̀rí jẹ ń bẹ o ẹ̀rí mú ń bẹ o tẹbi tara taya tọmọ o Ọlọ́run àgbàdo gbogbo wa o. orúkọ ilẹ̀ kan sàtìbẹ̀ ṣe jẹ́. Ọ̀túnba Abdul Lateef Adébáyọ̀ Owoyemi Olori Ebi Fúsẹ̀gbùwà House.